Ladies and gentlemen, listen to our music from the stable of MC Alasafe Entertainment. Thanks for listening. Oyinlọ́lá, bàbá mi ò lè bẹ́, ìyá mi ò lè bẹ́, èmi nìkan mo lè bẹ́ ọ̀sẹ̀, ṣé kí n bẹ́, ṣé kí n bẹ́. Oyinlọ́lá tó. Ẹ̀yin náà ní rẹ́sù o. Ọlọ́run mọ̀ jẹ̀dá, má jẹ̀dá lọ. Oya ayé, ẹ̀tẹ́ ti gbọ́, ẹ̀yin ayé, ẹ̀tẹ́ ti gbọ́. Má lè ṣùgbọ́n bí wọ́n parọ́, wọ́n lè sùn ní. Bí wọ́n jalè, wọ́n lè sùn ní. Bí wọ́n ṣèkà, wọ́n lè sùn ní. Irọ́ ni wọ́n ń pa, wọ́n dé sùn mọ́ o. Ẹ ò ṣètò sínú iná, ká lè sùn ní. Òótọ́ lọ sọ ọmọ yìí, ọ̀gá rẹ̀. Ọlọ́run mọ̀ jẹ̀rẹ̀ sùn, mọ̀ jẹ̀rẹ̀ sùn. Ọlọ́run mọ̀ jẹ̀dá náà, mọ̀ jẹ̀dá náà. You want to say my prayer, say my prayer. Ogutobi eat my food, oh, eat my food. Mr. Tobi, you be Satan, you be Satan. Ọ̀rọ̀ wà ń bẹ̀, ọ̀rọ̀ wà ń bẹ̀. Èmi dò, lòdì sọ́sọ́. Sọ́sọ́ mire lòdì, lòdì sáfá. Rere mire mi dòdò, mi dò rere. Àwọn ọmọ mi, wọ́n máa ń fẹ́ràn owó. Owó bá dọ́wọ́ dádì pẹ̀rẹ́, a máa gbọ́ pé ọ̀nì jalè, bébí bú, bébí orí bú. Ṣùgbọ́n bówó bá wá sáfẹ́rẹ́ lọ́wọ́ dádì, ìbínú dé. Ẹ ó máa gbọ́ Dékúnlé bá dàda, ò ní lọ ọlọ́ngbọ́ bọ́ bá fún wa lóúnjẹ. Àkàyẹ ò ní parẹ́ fún tó wíwù. Ọ̀rọ̀ mi wù mí Satan, wù mí Satan. Ara mi wù mí Satan, wù mí Satan. Sọ́dọ̀ láti sọ, tó ti lá. Remi dòdò, dídò rere. Ọlọ́run má jẹ́ rosí, má jẹ́ rosí. Ọlọ́run má jẹ́ Ọlọ́run má rosí o. jẹ́ tálákà, má jẹ́ tálákà. Ní tálákà bí èkúté ṣọ́ọ̀ṣì. Ijó ti yá, ẹ bá wa jó, ẹ gbẹ́sẹ̀ sókè, ẹ máa jó, ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀, ẹ máa jó, gbọ́wọ́ kan sókè, kó máa jó, gbọ́wọ́ kan síbàdí, kó máa jó. Oyinlọ́lá, ilé ti yá, ká tó máa lọ sílé wa, kó fẹ́ láyìn. Ẹ bá ń wó yin fọ́mọ yìí o. Oyinlá yìí o, Oyinlá yìí, Oyinlá yìí o, Oyinlá yìí. Oyinlọ́lá, oyin sọ́wọ́, oyin sẹ́nu, Oyinlá yìí, Oyinlá yìí o, Oyinlá yìí. Oyinlọ́lá lórúkọ mi. This music comes from the stable of Oluseye Asafe Baba Yoruba Media TV. Catch you next on our YouTube channel. Goza.